Tèmi ọdẹ ọdún bí agogo ṣe ń lọ. Èmi náà ni olórí Abímbọ́lá. Ó tọ́jọ́ mẹ́ta o. Ẹ jẹ́ kí kọ́kọ́ kí wa kú ọdún náà. A kú ọdún o, a kú ìyèdún. Ẹ̀mí wa ṣe púpọ̀ ẹ̀ nítorí pé ẹni tí ọdún bá bá láyé ó yẹ kó ṣọpẹ́. Ọ̀rọ̀ lórí awuyewuye tó ń lọ ni mo fẹ́ dá sí. Ṣùgbọ́n kí tó dá sí, màá kọ́kọ́ kí arábìnrin náà, ìyẹn ni Ọlá Àjàó, pé ó kú oríire o, ó kú àṣeyọrí. Nítorí pé kò rọrùn pẹ̀lú nǹkan tí nǹkan sọ́ǹtà ń sìn láti lè ṣe fíìmù sinimá tó máa wọ sinimá. Ó ti wọ sinimá ní fíìmù náà. Mo dẹ̀ gbàdúrà wípé àṣeyè lálákàn ṣe po àrètí ẹ̀ ṣe o. Àwọn aráwájú ti ṣe tí ò bu wọn lọ́wọ́. Òun náà ó máa ṣe àṣeyọrí ń bẹ, èrè púpọ̀ ló máa jẹ́ ń bẹ. Lára nínú ẹ̀ náà, àṣìṣe tó ṣe, a rí wípé àwọn nǹkan wà tó yẹ pé kó tó di pa ṣe rárá, ẹ jẹ́ ká máa gbé sórí òṣùwọ̀n. Ẹ jẹ́ ká gbé sórí òṣùwọ̀n pé ṣé nǹkan tí mo fẹ́ ṣe yìí, ǹjẹ́ tí òtìwọ́ náà fún ara tó bá tẹ̀mọ̀ tí èèyàn fẹ́ ṣe nǹkan gbà mí àti àwọn nǹkan tó ń fẹ́ ṣe yìí gan-an, èèyàn á rò ó ń gbà mí. Ẹ lè fẹ́ fi pé stunt ní lóòótọ́, ṣùgbọ́n báwo làwọn èèyàn ṣe máa gbà á sí? Ẹ lè wò pé nínú stunt yẹn bóyá àwọn bíi 20 èèyàn tàbí bíi ká gbé sórí òṣùwọ̀n láti 1 sí 100, kó sọ wípé nínú 100 bóyá bíi àwọn 30, bóyá nínú 30 ni ó máa jẹ́ bíi pé wọ́n máa sọ pé kí ló torí ṣe léyìí sí, pé bíi 70 tàbí 100 èèyàn ó máa yìn ẹ́ wípé Sàámú rẹ̀ nǹkan gidi ló ṣe. Tí ò bá wá rí bẹ́ẹ̀ ńkọ́, tí wọ́n ti sọ wípé ní òkè o kàn fẹ́ fi wò pé kán ba lè máa sọ ọ̀rọ̀ múvì yẹn lọ títí, nǹkan tó dáa ló ṣe nà. Àwọn èèyàn dẹ̀ dìde, wọ́n gbárùkù tí lady. Inú mi gan dùn bí mo ṣe ń wo àwọn èèyàn tó wà lórí ìjókòó, àwọn èèyàn tó ń wọlé wá. Ẹ máa rò ó kẹ́ tó ṣe nǹkan. Nítorí pé nǹkan tá a bá ti ṣe, àṣìṣe tí èèyàn bá ti ṣe báyìí, èèyàn lè yí padà mọ́. Tótọ́ èèyàn lè wá sí gbàgede gbangba pé àṣìṣe ni mo ṣe, ẹ dáríjì mí. Ṣùgbọ́n àṣìṣe tó ti ṣe yẹn ó máa wà ń bẹ̀ títí. O lè undo ẹ̀ mọ́ bí àṣà olóyìnbó. Tí ó fi jẹ́ pé ní àwọn àṣìṣe wa, ẹ má jẹ́ kó wá dúró gẹ́gẹ́ bí wípé ṣèbí ìgbà báyìí lágbájá ó ṣe nǹkan báyìí. Torí wọ́n ní íńtánẹ́ẹ̀tì kò kí ń gbàgbé. Irú ẹni tí wọ́n fún ní àmì ẹ̀yẹ obìnrin tó wọṣọ tó dára jù, tó ń wá gbé e fún ọkùnrin. Ìwà kò tiẹ̀ ṣe gbọ́. Kì í ṣe pé wọ́n dójú ti àwọn obìnrin tó wà ń bẹ̀ nìkan, bí ìbá ṣe pé ní ilẹ̀ ibi tẹ́ ti ń ṣe nǹkan yẹn gan, wọ́n ní caution, wọ́n ní àṣà, wọ́n ní ìṣẹ̀ṣe, wọ́n ní gbèdéke àti ní aṣọ wíwọ̀ titi wa. Àwọn òde kankan wà tó jẹ́ pé tẹ́ bá lọ ní Nàìjíríà sí, àwọn òde wọ́n ní bí ẹyẹ bá ṣe rí lèèyàn ṣe máa ń sọ òkú ẹ̀. Àwọn òde kan wà tó jẹ́ pé ó ti mọ̀ pé ìró àti bùbá ló yẹ fún òde yìí. Má wá lọ wọ kaba bí ẹni tí yà ń jẹ. Ẹ wá wọ kaba, gbogbo wà fún wọn yín lára. Ẹ wo tó bá yẹ wá fẹ́ fi rán kaba náà, wọ kaba tó jẹ́ wípé ní àǹkárá yẹn tàbí léèsì tí wọ́n mú ló máa fi rán. Tí ò bá dẹ̀ tiẹ̀ ní ṣe yẹn, àwọn òde kan wà tó jẹ́ pé ẹ ti mọ̀ pé irú àwọn òde wọn, súùtù kó de kọ́là kókókó, òun ló yẹ fún òde yìí. Kí àwa obìnrin ká wọ bíi skirt, bíi suit skirt kéèyàn wọ̀, tàbí tó jẹ́ pé ó máa ní ṣòkòtò lábẹ́. Àwọn òde kan nìyẹn. Ṣùgbọ́n tó bá ń pe nǹkan ní àṣà, fíìmù tó ṣe yìí fíìmù Yorùbá ni, fíìmù Yorùbá gidi gan ni. Kì í ṣe àwọn fíìmù bóyá bíi tàwọn ìgbàlódé. Fíìmù ẹ rí pé nínú wọ́n máa showcase àṣà ìṣe Yorùbá nínú ẹ̀. Kí ló wá dé ìwọ tó ní fíìmù ẹ gangan? Mo dẹ̀ mọ̀ pé tó o bá fún wọn ní àṣẹ, wọn ò lè perú Bobrisky. Bóun náà ṣe ń pìtàn ajá tó yẹ kó kan lè mọ́mú. Ẹ rọ́bìṣì àwọn obìnrin tó wà ń bẹ̀. Ilẹ̀ Yorùbá gan tẹ́ ti ń ṣe nǹkan gan, ẹ̀ ń sọ wípé kí wọ́n lọ jókòó. Ṣé ilẹ̀ Yorùbá wo? Nǹkan tó túmọ̀ sí nìyẹn.
nǹkan tó túmọ̀ sí nìyẹn. Ọmọdékùnrin tó ń dẹ̀ fún yìí, ọmọdékùnrin tó jẹ́ pé ní ẹlẹ́nu bebebebebe ni, kò sẹ́ni tí ò lè bú. Ìwà ìgbéraga dẹ̀ ó wọ̀ lẹ́wù débi gẹ́. Irú ẹ̀ kò tẹ́ yẹ kí lè ń pè sóde yín sí. Torí gbogbo òde ló máa ń lọ, kì í ṣe òde Ẹniọlá Àjàóyè nìkan ni gbogbo òde wọn tí wọ́n bá ń ṣe pé mo ti rí kan ó ń ṣe àdínì kíní kan yá àdínì, ọmọkùnrin yìí wà ń bẹ́ẹ̀. Kí àwọn nǹkan kan wà tó jẹ́ pé wọn ò tiẹ̀ gbúdọ̀ máa báyàn gbọ́. Ẹ rí i pé ní bó ṣe lè wà, bó ṣe lè súnmọ́ àwọn olóṣèlú tó, ẹ jẹ́ ká wò ó bẹ́ẹ̀, bó ṣe súnmọ́ wọn tó gẹ́gẹ́ bí iṣẹ́ tó ń ṣe. Wọn ò lè mú wọn lè rí ibi tí wọ́n ti fẹ́ jókòó gẹ́gẹ́ bí àwọn olówó Nàìjíríà yẹn, tàbí àwọn olóṣèlú tó jẹ́ pé àwọn olóṣèlú tó jẹ́ pé wọ́n ní kìmí gidi. Kò sí bí wọ́n ṣe lè mọ̀ tó, wọn lè pe irú ẹ̀ pé kó wá jókòó síbi tí wọ́n wà. Àbẹ́yìn ti rírí gbogbo àwọn òde tí ọmọdékùnrin yìí máa ń lọ, òde àwọn celebrities nìkan ni. Bọ́tẹ́ ti wò pé bẹ́ẹ̀ dẹ̀ ṣe fẹ́ ṣe nǹkan yín nìyẹn, àṣẹ wà lọ́wọ́ yín. Wọ́n ń torí pé bá a ṣe máa ṣe nǹkan ti tèmi ni ó yàtọ̀ sí bá a ṣe ti tiẹ̀. Ṣùgbọ́n jẹ́ ká máa wò wípé tá a bá ṣe bẹ́ẹ̀, kí ni ìjìyà tó lè tẹ̀yìn ẹ̀ jáde? Kí ni nǹkan tí ẹ̀yin tẹ́lẹ̀ pé ní ẹ ti mọ̀ wípé ní ìlú yẹn lẹ̀ ń jẹ? Kí ni àwọn nǹkan tí mo máa rí gẹ́gẹ́ bí ìjìyà, gẹ́gẹ́ bí ẹgba tí wọ́n lè fi nà mí lórí nǹkan tí mo fẹ́ ṣe yìí? Ẹ jẹ́ kó máa wà ní ẹ̀yin náà ẹ ti gbé sórí scale kẹ́ ti wọ̀n. Nítorí eléyìí ti lọ, ṣùgbọ́n nítorí ìgbà mìíràn àwọn nǹkan tí wọ́n bá pè ní pé kò dáa ni, kò sẹ́ni tó lè wọ́n lè máa pàtẹ́wọ́ kíní kan, ṣùgbọ́n kò sí ẹni tó lè finú fẹ́dọ̀ tá sọ pé ní òun gbàdúrà. Nǹkan tí èèyàn bá ti lè sọ pé bí lágbájá ìṣiṣẹ́ mo mà dé gbàdúrà kí ọmọ mi ọkùnrin náà kí Àyìndé mi náà tàbí kí Kọ́láwọlé mi náà kó dẹ̀ bẹ̀rẹ̀ irú ẹ̀. Kò sí òbí tó máa gbarú àdúrà bẹ́ẹ̀, kò sí. A lè mú ìwà àwọn òyìnbó, kò sí nínú ìwà titi wa. Àwọn tó bá ń ṣe gan wọ́n máa ń fojú pamọ́. Tó bá mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn, pé nǹkan tó wù ẹ́ nìyẹn, kì í ṣe nǹkan tó wà máa gbé síta, tó wà máa gbé sí gbangba òde. Wàá lọ máa ṣe nínú kọ̀rọ̀ yàrá rẹ níbi tí ẹnikẹ́ni ò ti ní rí ẹni. Kì í ṣe nǹkan tó jẹ́ pé nìyẹn wá gbé síta. Ó ti wá di wípé nísìnyí àwọn ọmọkùnrin wa, àwọn ọmọ kéékèèké, ẹ̀rù ọjọ́ ọ̀la wọn gan ń ba èmi. Nítorí pé àwọn tó ń ṣe bí eléyìí wọ́n ti wá ń pọ̀. Méní, méjì, mẹ́ta, mẹ́rin. Kí ni ipa tí wọ́n ní lórí àwọn ọ̀dọ́? Kí ni ipa tí wọ́n ń rí? Kí ni nígbà tí ẹ̀yin tẹ́ jẹ́ celebrity ẹ bá ń ṣe òde, tẹ́ ń pè wọ́n sóde, automatically láti kò sí ẹ ti wò pé okay, ẹ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ nìyẹn. Ẹ má wá gbàgbé pé gbogbo àwọn ọmọ bíi 18, 17, 20 wọ́n ń wò yín nítorí pé ayé ó ti lu jára nísìnyí. Kò tí ẹkún tẹ̀sẹ̀ máa gbórú ẹ̀ láàrin yín mọ́, nítorí pé ìwà ìdọ̀tí ni. Ẹ̀ẹ́dẹ̀ lè máa mú gbogbo nǹkan tó jẹ́ nǹkan ti tòyìnbó, àwọn òyìnbó nǹkan tó wù wọ́n ni wọ́n lè ṣe. Ṣùgbọ́n àwa a sì ní àwọn nǹkan kan tó ń fi ọ̀nà wọn wá pé báyìí ni kò rìn, báyìí ni kò ṣe máa rìn. Tẹ́ bá wá sọ̀rọ̀ tán ẹ sọ wípé ní ó ní right, ṣùgbọ́n kò irú ẹ̀kọ́ ló yẹ kó máa rí láwọn òde kankan. Irú right wo ló ní? Nítorí pé Yorùbá ni, ọmọ Yorùbá ni. Tó bá fẹ́ ṣerú ẹ̀ ó máa daṣọ bojú ni, ó máa daṣọ bojú. Ṣùgbọ́n ẹ̀yin gan ẹ ti gbà tọwọ́ tẹsẹ̀. Ẹ tètè máa wò kó má di pé ní àwọn nǹkan báyìí ó máa jẹ́ kí nǹkan tí ẹ ṣe gan tó ti níyì táwọn èèyàn ti ń pariwo pé òkíní máa rẹwà o, jẹ́ kí ọmọdé lọ́wọ́ pẹ̀lú nǹkan kan. Kó má di pé irú nǹkan báyìí tẹ́ bá ṣe tẹ́tí iṣó kékeré tó ti fi bàdí jẹ́, ó lè jẹ́ kí gbogbo àwọn tó ti wò pé okay àwọn máa dìde ìrànlọ́wọ́, nítorí pé ẹ lè mọ bí kíní yẹn ṣe lè rìn tó. Wọ́n lè wò pé kò ní ìdìmọ́jà rẹ̀, ẹ gbàgbé ẹ̀. Ẹ̀yin tó dẹ̀ jẹ́ pé Nàìjíríà lẹ̀ ń jẹ, ẹ rọra ṣe o. Nítorí pé àwọn ọmọ wọn máa béèrè pé bó lẹ ṣe báyìí màámi bàámi. Tó bá dìgbà kan tẹ́ bá fi gbogbo ẹ̀ ṣe o, tẹ́ bá fi gbogbo ẹ̀ ń ṣe ọ̀rọ̀ òyìnbó, okay níbo wá ni kọ́ṣọ́ wà? Àwọn tó múra tó wọ aṣọ òfì tó jẹ́ pé ní orí mi gan wú.
aṣọ òfì gidi, àwọn aṣọ òfì tí wọ́n fi ọwọ́ ṣe, kì í ṣe àwọn tó ní machine, àwọn tó wọ̀ tí wọ́n ti wá di irun, àwọn irun korobá, èmi ní ṣùkú, ẹ fi ọwọ́ rọ́ gbogbo wọn sẹ́yìn. Òun yẹn gangan kì í ṣaṣọ Yorùbá ló wọ̀, gown ó dẹ̀ ti wá jẹ́ dúdú dúdú mímìmìmìmì, kí ló dé? Aṣọ dúdú, gown òyìnbó ló wọ̀ sára, gown ni ló wọ̀. Ṣé dínà níbẹ̀ yẹn ni? Gown ló wọ̀. Òun lẹ wá gbé ife àmì ẹ̀yẹ obìnrin tó wọ aṣọ jù, tó rẹwà àti owó. Ó tàbùkù lóòótọ́, kò dára rárá, kò dára rárá. Àwọn tó bá sọ̀rọ̀ lóòótọ́ wọ́n ní ẹ̀tọ́ láti sọ, nítorí pé kò buyì kúnyàn lóòótọ́, kò buyì kúnyàn, gẹ́gẹ́ bí fíìmù Yorùbá lẹ̀ ń ṣe, ìṣe Yorùbá lẹ̀, àṣà ìṣe Yorùbá lẹ̀ ń gbé sí wa, lẹ̀ ń gbé sí ayé, bó ti jẹ́ pé ẹ̀yin gan lọ́pọ̀ ìgbà ẹ̀ wulẹ̀ ṣe. Òun náà ló fi mú wọn kán lè fi announce irú eléyìí, láti jẹ́ pé òun ni ó wọ aṣọ tó rẹwà jù, òun ni ẹni tó múra jù. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o, nítorí pé tá a bá ṣe dáa, ohun tí ó bí ni o. Ìyẹn jẹ́ ti tèmi o. Ire o.